العالمين حمدا بلا عدد سرورا dúpẹ́ ọpẹ́ òtán. ìyàwó alájà sùúrà ọlátàn wa ni wọ́n tún rán wa táyé máa ń ṣe ní gbogbo ìgbà láti wá fún àwọn nǹkan bọ̀ ní àsìkò tá a jáde ìyàwó láti wá fún àwọn mùsùlùmí fún nǹkan iftar tó fi ìgbà tó kọ́nà gbà lọ́wọ́. lọ́nà ní oṣù tá a wáyé ọlọ́run ràn wọ́n lọ́wọ́ lágbára ọlọ́run àbọ̀láyọ̀ lágbára ọlọ́run. Àbẹ̀kẹ́ ń dúpẹ́ ọpẹ́ òtán ọdún kejì rẹ̀ òun ló dàbí àná ọdún kejì rẹ̀ òun ló dàbí àná àìmọye òjò ló rọtí lẹ́fà mú àìmọye òjò ló rọtí lẹ́fà mú wọ́n ti sùúrùrà sùúrùrà owó. iṣẹ́ ọlọ́run mi lọ́wọ́ àkàndá ọlọ́run lọ látàn wá ló jẹ́ fẹ́ sùúrùrà bí ojú mi àkàndá ọlọ́run lọ látàn wá ló jẹ́ fẹ́ sùúrùrà. ìyàwó látàwọn àbẹ̀kẹ́ àjọ Malaysia rẹ̀ náà ti mú wa jáde pé ká wá fún àwọn èèyàn ní oúnjẹ àwẹ̀ àti jáde báyìí so kọ́lọ̀ kó gbàṣẹ ìwé wọn kọ́lọ̀ kó gbàṣẹ làádà wọn ká má ṣe wá wọn ti lágbára Ọlọ́run kó gbàdúrà wọn kó gbà kọ́kọ́ rè kú dé ìrọ̀yìn sàlámà lẹ́kùn gbogbo ilé àkó òǹgbẹ àkó bójọjọ́ ṣe rí láti iléeṣẹ́ ALESH Star TV Humanitarian Empowerment ìyàwó ọlátàwọ àbẹ̀kẹ́ àdé ọlẹ́ṣinlọ́yẹ àwọn náà rán wa jáde pẹ̀lú àtìlẹ́yìn ìyàwó Fúnmi Lucas àti ọ̀nàrẹ́bù Bọ́lájí Pìtàn pẹ̀lú gbogbo àwọn alátìlẹ́yìn iléeṣẹ́ ALESH Star TV pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ẹ ṣé àdúpẹ́ o ọdún ojú wa máa rọ́dún o lágbọ́rọ̀ Ọlọ́run àní fojú sunkún ara wa o àwa tá a ṣọdún yìí náà la máa ṣọdún tó ń bọ̀ lọ́la iná àtẹ́nà bismillahirrahmanirrahim iná àtẹ́nà kàlíkàsárà sálẹ̀ rọ̀bì kọ́wọ́lẹ̀ oúnjẹ àwọn aláwẹ̀ lélẹ́yìí o wa ti ṣetán láti máa lọ látọ̀dọ̀ ìyá wa ọlátàwọ̀ àbàkẹ́ àdé ọmọ Alẹ́ṣinlọ́yẹ tó gbàwẹ̀ àwọn Muslim brothers and sisters wa ló jẹ chow pé kọ́ọ̀bù tú ni torí pé bílù ṣe rí ìsìn òun náà ṣe ní ká ṣe bẹ̀ pé gbogbo ibikíbi tí owó wa bá lè dé ká try láti yanwọ́ débẹ̀ láti ṣe wọ́n láǹfààní torí pé kì í ṣe gbogbo ẹni tó gbàwẹ̀ ló ní àǹfààní láti túnu tòun náà ṣe wá ní ìdílé náà ṣe wá ní ká jáde lọ ká lọ fún àwọn èèyàn oúnjẹ ìtùnú kọ́nà gbaṣẹ́ olóore yín ò kọ́nà gba aládàá yín lágbára. ọlátàwà nìkan tẹ́gbẹ̀rún èèyàn àbẹ̀kẹ́ mi nìkan tẹ́gbẹ̀rún èèyàn o ẹlẹ́dàá mi máyà mi yá sùúrùrà orí mi máyà mi yá sùúrùrà ẹlẹ́dàá mi máyà mi yá sùúrùrà ọlátàwà nìkan tẹ́gbẹ̀rún èèyàn o ẹlẹ́dàá mi máyà mi yá sùúrùrà àhùrí àsẹ́yìn ti sẹ́yìn ní nkí sùúrùrà ọba Ṣẹ́fíù Bọ́lá ní nkí sùúrùrà His Royal Majesty ní nkí sùúrùrà sùúrùrà nálà ṣe mo dúpẹ́ sùúrùrà nálà ṣe mo dúpẹ́ ṣe fúrédì wà nù ní nkí sùúrùrà Bàmí Àdìsá ní nkí sùúrùrà Ọ̀nàrẹ́bù Bọ́lájí ní nkí sùúrùrà Bọ́lájí Pìtàn.